ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Gbogbo ọmọ Oòduà nílé lóko lódò lẹ́yìn odi àánú Olódùmarè ní fi wálẹ̀ o. Orele kò délé oroko kò dóko, ó tó kó oroko dóko òrókòṣò ní jẹ́ tiwa láṣẹ Èdùmàrè. Àkàndọ̀rọ̀ ikùnkùn ló kọ́ mi, Àjàó àrò ni mi ikùnkùn asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. Màmá pé bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe ẹ̀kẹ́ ni mi ò máa dúró fọ́tí lé gbọ̀ngbọ̀n. Mo kí gbogbo yín pátápátá páàjọ kú dédé àkókò yìí, ibi òní bà wá, ìbànújẹ́ òní kàn wá. A ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ Nàìjíríà pẹ̀lú oríṣiríṣi àrà, ọmọ Yorùbá pẹ̀lú oríṣiríṣi cruise. Olúwo gbàlejò FDM náà wá kí Olúwo. Tolúwo kọ́ ni yọ́ jẹ́ àkọ́kọ́, torí pé Yorùbá ni máa ń sọ̀rọ̀ kan tàbí ìwé mímọ́ Bíbélì ló sọ bẹ́ẹ̀ wípé ẹ̀bùn rẹ yóò mú ọjọ́ kó pẹ̀lú àwọn ọba aládé. Ó tẹ̀ síwájú pé ẹ̀bùn rẹ ni yóò lànà fún ọ. Ó túmọ̀ sí pé ẹ̀bùn ni máa jẹ́ kí wọ́n dá èèyàn mọ̀. Lágbájá ní í ṣe nǹkan bẹ́ẹ̀ tó dáa, tó dùn, tó dán mọ́rán. Kì í sórí àwọn ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire ló ti bẹ̀rẹ̀. Ó túmọ̀ sí pé àwọn ọba wa nílẹ̀ Yorùbá, nílẹ̀ Káàárọ̀ Oòjíire, wọ́n mọ tí wọ́n ń pè ní talent, wọ́n dẹ̀ appreciate ẹ̀bùn. So Olúwo ṣe dáadáa láti invite FDM wá. Controversial ọba ló lè gbé controversial person wá. Ó nice, ó kú mọ́ bí ìdodo ẹ̀fọn. Wẹ́kú ló ṣe wẹ́kú bí àti ló tẹsẹ̀ bọ́ kọ̀ǹkọ̀sọ̀. Ó ṣe wẹ́kú bíi mẹ́ẹ̀lì ọdẹ òmu, mẹ́ẹ̀lì kẹfà, ó parí sílé olóyè ẹ̀kẹfà. So bọ́tì ọ̀rọ̀ pọ̀ nínú ntọ́sẹ̀lẹ̀ nílùú Ìwó lónìí. Olúwo lè sọ̀rọ̀ kọ́ mọ́ta sọ́ọ̀ni ti Ilé Ifẹ̀. Àmọ́ tí ọ̀ní rà nígbà ẹ̀ ọ̀ní ò pé kọ́ ọmọ dára tó wù ọ́, kọ́ mọ̀ ṣe nǹkan tó wù ú. Ẹnìkan kan ò dá Olúwo lẹ́kun láti invite ẹni tó bá wù ú, kódà kó pọ̀ bá Sáúdí wá. Ọ̀ní ti ṣe bẹ́ẹ̀ sẹ́yìn. Sàṣàlẹ̀ tó ní ẹ̀bùn tọ́ọ̀ni ti Ilé Ifẹ̀ tí bàbá ò tí invite wá sáàfin, including comedians. Ṣé Sídí ni? Ṣé kí lórúkọ ọ̀gbẹ́ni tẹ́sẹ̀ ń dùn yìí? Jigan, Taoma, kí lórúkọ ọmọ ẹlẹ́ṣọ́ yìí? Yẹmí ẹlẹ́ṣọ́, Latif Adédìméjì, apá gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àti ọ̀hìn irọ́ o, ọ̀hìn you are doing well, Macaroni, Mr. Macaroni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ wọn lọ ní ti invite wá, tọ́ ní ti appreciate. So kò jẹ́ kí ti Olúwo náà jọjú. Ṣé mọ̀ pé sin iwájú ni tẹ̀yìn wò sáré? N táwọn kan bá fi ṣe àrà sẹ́yìn ni máa ń jẹ́ àrà lójú ẹlòmíì. Eégún ibì kan, gẹ̀lẹ́dẹ́ ibì kan, alágbára lé ń bẹ, alágbára oko wà. So àwọn èèyàn kan náà lèèyàn máa fi ṣàwòkọ́ṣe. Bó ti wù kó lúwọ̀ ọmọ rìn tó, iwájú náà ni wọ́n máa bá wọn tó síwájú ẹ̀. Ọgbọ́n òdigi láìsókùn. Kò sí bí ọmọ òye sọ pé òun ju bàbá òun lọ. Bólúwo tàkìtì tó forí gúnlẹ̀, iwájú ni ọmọ kálàfin. Bólúwo sì tàkìtì tọ́fẹ̀gbẹ́ dálẹ̀, iwájú ni ọmọ kọ́ ọ̀ni, bàbá rẹ̀ ni ọmọ jẹ́ lọ́jọ́kọ́jọ́. So having said that, àwọn nǹkan kan wà tó amaze mi, àwọn nǹkan kan wà tó kọ mí lóminú, àwọn nǹkan kan wà tó mú ìbéèrè wá, àwọn nǹkan kan wà tó mú ìwúrí wá. Mo wá wò pé igi kan yìí ṣe gbó, èèyàn kan yìí sọjà, àjèjì ọwọ́ kò gbégbá dórí.
bẹ́ẹ̀ ni bàdí kan ò lè jòkó lẹ́ni kọ́ dán mọ́rán. Olúwo ó fi VDM joyè, wọ́n ní wọ́n fẹ́ gbàlejò VDM ni. Àwọn èèyàn kan ní kò ní lọ́kàn tẹ́ẹ̀tẹ́lẹ̀, ìgbà tó dé ń bẹ̀ lọ́sáré rò ń pàjáwìrì pé kóun fi VDM joyè. Irọ́ ni, wọ́n yìí fi oyè lọ́ọ̀yàn ní pàjáwìrì kí wọ́n sì mọ gbágbádá oyè léèyàn lọ́rùn níbẹ̀ náà ń bẹ̀. Torí singlet ni VDM wọ̀dé ọ̀dọ̀ Olúwo, agbádá tí yọ́ wọ̀ wọ́n ti bá rán lẹ̀ lọ́dọ̀ Olúwo ń bẹ̀ náà ni wọ́n ti gbé agbádá sí lọ́rùn. Ilé tó wá mú controversy jáde ń bẹ̀ òun náà ni wípé Atayese ti bó ni VDM jẹ, because òye tó yé gbogbo wa ni pé Atayese èwo ńlọ́gbọ́dọ̀ jẹ́, kìí ṣe Atayese of Yorubaland. Wọ́n ti jẹ́ Atayese Yorubaland sẹ́yìn náà o. Àbóyè kí ni wọ́n fi kí lórúkọ Abbas Akande Obesere tí wọ́n fi jẹ lówùúkúta Atayese of Yorubaland. So kí ni máa ń ṣàwọn èèyàn gan? Oyè mi ń bẹ́lẹ̀ láti fi èèyàn jẹ àǹwáyé Yorubaland. Níbi tí mo ti ń rò wípé ó yẹ káwọn ajá Ọ̀yọ́, àwọn dìgbòlúgẹ Ọ̀yọ́ tí máa ń sànyàn léyìn, ó yẹ kí wọ́n ti fọ́n bọ́ tàbí ìkẹta tán, kí wọ́n ti máa bú Olúwo, kálàfin ó ti issue statement pé kó Olúwo withdraw ẹ̀ with immediate effect. But unfortunately àwọn ajá orí òkè agbómọ̀lẹ́yìn ni wọ́n ń bẹ lọ́yọ̀ọ́. Ntẹ́ bá ní kòkó bò wọ́n bọ̀ wọn ò ní bọ̀, ntẹ́ bá ní kòkó bò wọ́n bọ̀ kò ní bọ̀. Kàkà bẹ́ẹ̀ yóò lò lè bọ òwú lójú abẹ́rẹ́ nínú òkun láì gbéná bẹ́ẹ̀. So as far as I'm concerned, báyìí là ṣe ń lé wa lóòótọ́ ìwọ bòmíì ni, ìwọ lòkété ńlé Oníkòyí, nílùú bòmíì ìpanu ni fáwa o, kì í tiẹ̀ ṣèpanu ẹran ọbẹ̀ ni. Bọ́wọ́ bá bò kété nísìnyí àìjàmọ̀lá ni o, bọ́wọ́ bá bà láṣejù pípa ni ẹ pa, kárò ń jẹ̀bà lọ́la. Bọ́wọ́ bá bà láṣejù pípa ni ẹ pa, kárò ń jẹ̀bà lọ́la. Lo and behold, nílẹ̀ káàró òjìrè bó ṣe tóbi tó fẹ̀ tó, mo wò ó láti igun kìíní sí igun kejì, igun kẹta sí kẹrin, mi ò ríbi tí wọ́n ti ń fòyàn joyè tó jẹ́ pé ọ̀rọ̀ ọba míì lámọ̀ wá sọ ń bẹ̀. Olúwo sọ to the extent ń gbó ń yàtọ̀ sáwọn ọba kan tí wọ́n máa ń sanwó fáwọn blogger kí wọ́n máa bú ọba míì. Now láti fìyàn joyè èèyàn máa ń ní criteria tá a wò mọ́ èèyàn lára. Nínú ìlú, lágbègbè, ní community generally, blogger ni VDM, activist ni, ó dẹ̀ tún ní foundation. VDM is doing wonderfully well. Dáadáa, ó ti gbìjà àwọn èèyàn jà lóríṣiríṣi, ó ti ṣàtakò àwọn èèyàn lóríṣiríṣi, oríṣiríṣi nǹkan ló ti wáyé tó ìjẹ́ wípé a lè recognize ẹ̀, kò sí ní tó bá dì ń bẹ̀. Bàbá wa fi joyè ní wò ó, ṣé n tó ṣe sí wò ó ńlá fi joyè ni, àbí n tí yóò ṣe sí wò ó la fẹ́ fi joyè? Kí ni VDM máa contribute sílùú Ìwó? Ó wà stake pàpà síbẹ̀síbẹ̀ náà, bọ́ bá ti wu ni làá ṣèmọ̀lé ẹni, bọ́ bá fẹ́ ó lè fi tàn ẹlẹ́dẹ̀ jẹ sàárì, bọ́ bá ṣe wu Olúwo ni yóò ṣe ṣèlú ẹ̀, ni yóò ṣe tòlú ẹ̀. Ntọ́ bá sì wù ló lè ṣe fẹ́nikẹ́ni. Ó lè fìyàn jẹ gbákejì ọba, ó lè fọmọ Fúlàní jẹ bọ́ba Gúnwà, ó lè fi TV jẹ ọ̀tún oyè. Kò sẹ́ni tí ó sọ wípé lébi ọ̀pọ̀n máa rí. Àwọn ò pé kí Gàmbàrí ọmọ sùn rárá, bí ọba ti kìran yẹ̀rú ọ̀kín kò mí rò pé yóò gba mímbì kankan.
bó bá kìràn yẹ̀gúrọ̀ kí mo lè pé ó tó bàbá pé ó tó ń lù ọ sinmi o àìtó ń lù ọ jẹ gọ̀ǹgọ̀. So gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìwó ẹ kú oríire o ẹ kú tàlejò tòní ìkọ́sí lọ́dàbí ẹni páàrẹ lọ́wọ́ abẹ̀ wọ́n wò ní wò ó èrò pọ̀ gan gidi ní èrò pọ̀. So àwọn èèyàn sì fi ìdùnnú wọn sí Verydarkman hàn ń pé àwọn fẹ́ràn rẹ̀ níwò inú àwọn sì dùn wípọ́ wá kí àwọn kódà wọ́n ń tira wọn wọ́n ń wọ́ra wọn wọ́n ń dára wọn láàmú oríṣiríṣi orí ló tá láàsán bá ròkun kò sẹ́ni tí ó fẹ́ kó rí tó náà ó dorí àpésìn kó dorí àpéwò. Àwọn èèyàn kan comment ó amaze mi oríṣiríṣi nǹkan wọ́n sọ ẹ̀já kọ́kọ́ lọ wo comment wọn díẹ̀ náà ká tó wá play ọ̀rọ̀ Olúwo ká tó gbọ́rọ̀ VDM. Okay, ilé ní they should also remind VDM that the title no pass Telubakiade o. So wọ́n jẹ́ kó tètè máa yé ọ̀rẹ́ wa ilé ní Atayese of Yorubaland not Yorubaland. Point of correction ilé ní madman confanship test title upon fellow madman olórí burúkú làwọn èèyàn ilé ní Yorubaland or Iwoland nonsensical ilé ní of Yorubaland kẹ is this man normal at all ilé ní it should be Atayese of Yorubaland only the Oni and Alaafin have the exclusive right to confer such but in this case it's limited to Iwoland. Ilé ní this one don high again o amugbo of Iwo ilé ní not only Atayese na atenuje VDM of all people. I thought dignity should be of high value to these traditional leaders but look like Afiesi king himself is not far from the norms. Ilé ní the king of Iwoland conferring the title of the Yorubaland. Ilé ní very mad king and very mad man. Olórí burúkú làwọn èèyàn. Ilé ní who is Oluwo to say of Yorubaland? Is he drunk? Ilé ní since when did Oluwo begin to appoint a title that will cover the Yorubaland? Ilé ní is the award approved by Saudi Arabia or Sultan? Ilé ní does the title come with monthly salary abi? Ilé ní of Yorubaland, I like this so make him and his brother for Oyo they drag am like that. Ilé ní our husband has got mad again. Olarotimi. Ilé ní Atayese of Iwo best of feather flock together. Ilé ní what is VDM contribution to Yoruba race? Yoruba or Iwo abi o? Ilé ní I hope Oluwo will also collect his own 24 or 48 hours ultimatum. Ilé ní everybody had on this no later denier as that of Baba Ijash. I don't know mountain yẹn mi bẹ́ẹ̀ yẹn. He should add Edo and Delta to it. The king not serious. Ilé ní to put the record straight. Oluwo has no constitutional right to appoint chieftaincy title across Yorubaland. So the title only limited to Iwoland. Ilé ní Atayese of Nigeria pẹ̀lú love emoji. Ilé ní somebody explain the meaning for me please Atayese. Ilé ní the man just shows other kings whom to be given title for welcome job and not for money's sake. Okay? Ilé ní Yoruba or Iwoland. The law recognizes only Alaafin to do that. Ilé ní Seun Kuti will be crying now. Ilé ní where you crying from? Ilé ní we Alaafin not fight him as he was fighting Oni. Ilé ní point of correction is Atayese of Nigeria, not Yorubaland. Put it directly as it is. Ilé ní come and see you, your king don't do this again o. Ilé ní Mr. Man just be careful, this is Yoruba. Ilé ní controversial ọba. Ilé ní as an emperor, why not? Ilé ní Nigerians are entitled. Ilé ní Atayese of Iwoland not Yorubaland. Ilé ní àwọn Atayese one of Iwoland. Ilé ní I think all Yoruba obas need to stand up on this man called Oluwo matter. Tí a bá ní ká fi wèrè sílẹ̀ kó ṣe òkú yẹ bó ṣe wù ú òórùn ẹ̀ kò ní jẹ́ ká mí. Ilé ní Yorubaland this guy and highness 95 and 6. Ilé ní all hail new chief in town. Ilé ní àbí Atayese of Iwo
eléyìí ní Atayese of Nigeria or Yorubaland, eléyìí ní laws. Can you imagine? Eléyìí ní person wey be chief dey give another person chieftaincy title. Eléyìí ní make una drag am like ogbono soup. Title na water. Eléyìí ní for person wey dem say in cucumber dey online. Eléyìí ní madness raised to power 2. Eléyìí ní too clouty. Eléyìí ní nonsense. Oluwo conferring Yoruba title on a singlet wearing mumu ìkọjáyè madness unlimited. Eléyìí ní why this fake news? Yorubaland ke you dey smoke something with Oluwo ni. Eléyìí ní Mugun dey scam Mugun. Eléyìí ní Oluwo how many times did I call you? Ìwọ náà àbí okay o. Eléyìí ní Atayese of Ìwó ó ti tún mọ igbó ẹ̀ yó. Eléyìí ní who dash Oluwa and Imperial Majesty? Eléyìí ní he don smoke weed. Eléyìí ní no wonder he is busy defending those involved in Presidential Foreign Investment Council. Eléyìí ní only Alaafin of Oyo can do such. Eléyìí ní VDM is finished. He has been caged. Eléyìí ní Atayese of Iwo Town as the man's jurisdiction is limited to Iwo Town. Eléyìí ní I don't think Kabiyesi Oluwo have the audacity to confer title of Yorubaland on anybody. If it's true, it's a step taken too far. What will the direct sons of Okanbi like Owa Orangun Aga of Ila, Onipopo and other give? Eléyìí ní no be that boxer king be that. Eléyìí ní Mugun is control Mugun, only commandable in Iwo land. Please be aware. Eléyìí ní but both are content creators. Eléyìí ní ìkọjáyè bẹ̀rẹ̀. Eléyìí ní that Oluwo na Olodo. Eléyìí ní Yorubaland or Iwo land and its environment. Eléyìí ní excess drugs at work. Eléyìí ní Oluwo, you are on your own. You have no authority to confer any titles on anyone in Yorubaland as a whole except in your domain. Eléyìí ní hope VDM will be wearing clothes now, not singlet again. Eléyìí ní commendable. Eléyìí ní honor is given to whom honor is due. VDM deserves it. Correct. Acting beyond historical scope. Atayese of Iwo land, not Yorubaland. Eléyìí ní out of boundary. Eléyìí ní Atayese of Iwo land, he meant. Eléyìí ní nice one, Oluwo of Iwo land. It is good thing for you to visit Obas in Yorubaland, but not this Oba Abdulrasheed, who don't have respect for the ancestors of Yorubaland. The honor would have been more honorable if it's Oni of Ife. The overall Obas of Yorubaland feed them more grace and more honorable. Eléyìí ní indeed it's truly the era of Olodo oppressing. Eléyìí ní irú ìròǹborùn they both smoke weed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mélòó la kà nínú kọ́mẹ̀ntì àwọn èèyàn? All the same, to the best of my understanding, VDM really deserve recognition from anybody. Anybody lè appreciate VDM. Bí a káàbọ̀ ọ̀gbẹ́ni okú iṣẹ́ àríṣẹ́ rẹ o torí kú iṣẹ́ ni mo ń mórí iṣẹ́ yá ṣùgbọ́n láti fi oyè dá lọ́lá, well, we don't know of what importance. No. Kí ni impact ẹ̀ ní Yorubaland? And again, why controversy on everything? Táyé Olúwo fi fìyàn jẹ oyè nǹkan kan of Yorubaland. Wọ́n sáfẹ́ controversy. Anybody ò bá ti mọ́ sọ̀rọ̀ ká ní Atayese of Iwo ńlọ jẹ. Tán bá fìyàn joyè ńbàdàn, kíní kan of Ìbàdàn land náà máa fìyàn jẹ. Olúbàdàn kankan ò fàjàgbọ̀n rí. Ẹ̀gbá ò ní fi àbí Aláké ò ní fìyàn joyè kó sọ pé of Ẹ̀gbájẹ̀bú land àbí Yorùbá land. The same thing níjẹ̀bú. Alright, pápápá ẹjá gbọ́rọ̀ lẹ́nu VDM ká sì gbọ́rọ̀ lẹ́nu Olúwo. Oníkan làjí ó ṣe. Okay. Okay. Wọ́n bá máa sọ jáde ni. VDM kan wòrán ràn ní pé èwo wọn tó ń kó jáde kò rí rí.
kábíyèsí lọ́wọ́ agbádá sí lọ́rùn. irú òfin tí ń bẹ lọ́rùn mi wọ́n rán fún o. ajé ń gbọ́ kò yé VDM. Atayese tí ó tún wọ singlet lọ́la. ẹ̀yin náà wò. Verydarkman. Okay, wọ́n ti gbé agbádá sí Atayese of Yorubaland lọ́rùn. Then ìgbà tó ń bọ̀ lílẹ̀ ẹjá gbọ́rọ̀ lẹ́nu Olúwo. The king of Iwo is a king to be reckoned with, regardless of. There are many people, you will see some kings, they will go and sponsor bloggers. They even became bloggers themselves. Now, you will see some kings, they will go and sponsor bloggers. They often become bloggers themselves. Ẹ já béèrè lọ́wọ́ Olúwo pé ta ni blogger láàrin òun àtàwọn ọba tó kù. Kò sí ọba tó sẹ́ẹ̀tì kámẹ́rà síwájú ààrẹ tí ń sọ̀rọ̀ bí Olúwo. Ọ̀ni ò tí ì ṣe rí. Àtàláàfin àná àti tòní ìkankannu ò tí ì ṣe rí. Aláké ò ṣe rí. Awùjalẹ̀ Ìjẹ̀bú ò ṣe rí. Ọ̀wáràngún ò ṣe rí. Àtáọ̀jà ò ṣe rí. Tìmì Ẹdẹ ò ṣe rí. Ọwá Òbòkun ò ṣe rí. Kò sọ́ba náà lẹ káàárọ̀ òjìrì tí ń sẹ̀tì kámẹ́rà síwájú ààrẹ tó ló ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Olúwo nìkan ló ṣe é tí sì ń ṣe lọ́wọ́ every blessed day ní sọ̀rọ̀ lórí social media. Ó dàbí ẹni pọ́rọ̀ díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ èpè ọjọ́ mọ́ olè óyè tọ́ra àwọn èèyàn jẹ́ kí kábíyèsí orí mú mi èébú ọ̀rọ̀ ẹ̀gàn ọ̀rọ̀ àlùfàǹsá sódìdí aládé. ẹgbọ́n tán fi sọ tán sọ dàwàdà ń bẹ̀ ẹkùn ọkọ̀ abọ́rẹ̀ wíìs abọ́rẹ̀ Ọ̀ni ńláwọn Ọ̀yọ́ àtolúwo ń pè ní abọ́rẹ̀. tó bá ń sọ̀rọ̀ páwọn ọba kan wọ́n ń sòòṣà wọ́n ń bọ̀rìṣà kò rí fáàsì èèyàn méjì Ọ̀ni náà ní rí fáàsì. ọ̀ọ́dẹ̀mọ̀yẹ̀wò Ọ̀ni pẹ̀lú Ọlọ́run ọ̀tí ìrí Ọ̀ni níbi tó ti ń fi èèyàn ṣètùtù rí. gbogbo ẹ̀ ní Olúwo sọ́ńbì yìí ó invite Verydarkman sí palace. To the best of my understanding àwọn iṣẹ́ rere tí Verydarkman ti ṣe akitiyan láàrin ìlú ló yẹ kó jẹ́ topic of discussion as far as I'm concerned. mo rí iṣẹ́ ọwọ́ ẹ o níbi báyìí àwọn tó ṣe báyìí lágbára Ọlọ́run àti ẹ̀ lẹ́yìn o nǹkan àwọn nǹkan táwọn náà bá ní lọ́wọ́ láti ṣàtìlẹ́yìn fún tàbí ń tọ́ bá ní láti ṣe fáwọn ọ̀dọ́ wò. Because Verydarkman encouragement ló yẹ kó jẹ́ fáwọn ọ̀dọ́ tí ń bọ̀ lẹ́yìn láti emulate ẹ̀ kìí ṣe bí tá a tún ti máa dápàdé ọba míì lẹ̀. gbogbo ohun tó ń sọ ẹ̀ òye Verydarkman kò sí nǹkan tó kàn án. Not in my palace. ó ti kọ́kọ́ rẹ́rìn o not in my palace. Me, I'm not like them. Don't abuse any king in my palace. Me, I'm not like them. Don't abuse any king in my palace. After tán ti ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná bẹ́ẹ̀ bá fi rú ẹ̀ ṣe ẹ̀yẹ́ láàfin rí àwọn tẹ́ ẹjọ́ ń gbà àfin tàbí tẹ́ ẹjọ́ wà láàfin tàbí tí wọ́n ń kì ọ́ láàfin wọn ò ní fi rú ẹ̀ ṣàwàdà. Please, just they are still ignorant.
They are still ignorant. We will not go down to that ignorance level. We are smart. We will see some bloggers who bring king, who bring blogger into their palace to be abusing another king in front of them. And they think it's I look at it as very child. This is not king. This is not king-like. The same. We are correcting what is not right in kingship. Yes. Listen and learn. We are exposed. Though we might think any king might have traveled, but exposure is not about traveling up and down. But àwọn ọ̀jọ̀gbọ́n sọ pé traveling is part of exposure. Exposure is not about traveling up and down. No, ààrẹ náà ni o. Torí ìrírí tó bá ń ní lónìí, nǹkan ní ìrírí tó rí lọ́dún tí ń bọ̀. Tó bá sọ pé èèyàn ń rìnrìn àjò, èèyàn ń travel dáadáa, èèyàn ní ìrírí, wọ́n náà mọ̀ pọ̀ ọmọ lọ jẹ́. Bí gbogbo èèyàn sì ń lọ sí Amẹ́ríkà ní ìsìn, o tó bẹ̀ láti dorí kọ̀nà Amẹ́ríkà. Wọ́n bá mú ọ inú gbága ni o. Ibi tó ti lò yókù ọba rẹ nu o. It's about knowing how to use your brain, use your mind. And we will see kings. You will see them. They will be playing bloggers every month. How do you know? There are bloggers on their payroll. Wow. Just for nobody, for me. Only Oluwo. Àtàwọn òwò. Because of that, they think they are doing harm to me. They don't know that people are getting the way you are talking about him bad is the way people are knowing him more. When they spoil VDM, they don't know that they are places that they haven't known him. This king is paying for my publicity free of charge. Ọ̀rọ̀ VDM lásán. This king that is doing all this, they try everything. They even thank God for my wife. This one they didn't get to him. My other wife, they are the one that they brought him. They set me up with that one. They said. Now, àwọn páàtì tí mo ń sábà bí mi nínú leléyìí, ó ní wípé ìyàwó òun ti tẹ́lẹ̀, ìyún Channel Chin, wọ́n set wọn up pẹ̀lú ẹ̀ ni. Obìnrin ló ń sùn sínú yàrá. Sáà, kábíyèsí, ẹ wọlé rè bá obìnrin tẹ́ ẹ mà lóòjọ́. Ẹ gàlé lórí, ẹ ní nǹkan pọ̀ pẹ̀lú ẹ̀. Oyún that same day, oyún ọjọ́ kan péré náà dẹ̀ dọ́mọ. Ẹ dẹ̀ sọ́dọ̀ lórí láàfin. Ṣé bí Yorùbá lẹ́yìn náà kábíyèsí Olúwo ń bẹ gbọ́ngbà tí wọ́n níyàwó tá a bá fẹ́ lójú ujó ìran ni ó wò lọ. Okay? Ṣé ọba kan ló wá sọ wípé Olúwo ọmọ ti sùn ní yàrá ó yá lọ bá àbọ́ba kan ló dì í nítan mú fún ọ tó fi jẹ́ pé wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ ni because we don't understand kò yé wa. Kill me, they poison me, they assassination. Can you imagine? Can you imagine? Ta ló rán aya ni agbanipa sí ọ tó sì sọ jáde bó bá lẹ́rìí tó dájú ọ̀dà o ọba ìrànyàn kí wọ́n wá gbẹ̀mí mi o sọ jáde náà ó já mọ̀ jẹ́ kí gbogbo wa rí àbí èèwọ̀ ni wọ́n gbọ́dọ̀ sọ ni ta ló fún ọ májèlé jẹ. I swear to Olódùmarè. If I lie, if I lie, let God remove me from this trouble. If you know what they are doing, if I lie, let God remove me from this throne. Brother, ó ti mọ̀ pé kò sí nǹkan tó kọ́ lọ́n pẹ̀lú ipò tó wà kò sẹ́ni tí ó yọ̀yàn kú ń bẹ̀. Ìwọ ló yan ọba, ìwọ náà ni ó gbádùn ọba wọn. we are trying to change, we are trying to let you know that this what we are doing in the past, the things of the past that is not good. Agbada is good from the past. We brought it now and we are still using it. Any tradition and culture that is not harming our children, we adopt it.
and we use it for the future. But anyone that is hurting us, we don't want rituals that is sacrificing our children. Yes. There are used to be sacrificial humans in Yorubaland, and some people are still doing it under me. And we are telling them, please, I cannot be a part. Ẹ dákun ńlẹ̀ káàárọ̀ oòjíire ta lọ́mọ ọba náà tó sì ń fi èèyàn ṣètùtù owó àbí tó sì ń fi èèyàn ṣètùtù láàrin ìlú lónìí olónìí ńlẹ̀ káàárọ̀ oòjíire bó ṣe fẹ̀ tó ọba àwo ńlọlúwo ń sọ wípé wọ́n sì ń lu àwọn ọmọ àwọn. I don't think so, because tán bá ní ọba ń ran àwọn ọ̀dọ́ lọ́wọ́, mi mọ̀ ọba tó ṣe ju Ọ̀ọ̀ni lọ. Ọba ní pàtì nínú ìgbésí ayé àwọn ọ̀dọ́, ọba gba àwọn ọ̀dọ́ ṣiṣẹ́, mi mọ̀ ọba mi tó tún ṣe ju Ọ̀ọ̀ni lọ. So of a kingship that will be killing. That is violence. Violence. The people you are killing, and these children, they can be president in the future. Now, nítorí àwíjàre kí tó tán lẹ́nu, àwọn tí mo fẹ́ mú jáde nù tí mo play so far, ò ní wípé ìkùrọ́ lọ wá rà bó lọ mẹ́ran ṣe dégbá. Ọ̀tọ̀ ni tá a bá wá sóde, ọ̀tọ̀ ni tá a bá lọ lé. Verydarkman là ń gbà lálejò. Ó ṣe tún di ọ̀rọ̀ lórí ìran káàárọ̀ oòjíire. Wọ́n ń sòòsà wọn ò sòòsà. Kò sẹ́ni tó drag ẹnì kankan kó wá sòòsà. Kò sọ́ba tí ń sòòsà ní gbàgede. Ṣùgbọ́n wọ́n ti láwọn ọdún ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe nílé Ifẹ̀. Ready made. Wọ́n lélẹ̀ ìtàn ṣe ń Ìbàdàn. Wọ́n lélẹ̀ ìtàn ṣe lọ́yọ̀ọ́. Tàbádẹ̀ ń sọ wípé ìlú tó ru ilẹ̀ káàárọ̀ oòjíire lérí tó ru ìran Yorùbá lérí Ilé Ifẹ̀ àtọ̀yọ́ náà ni o. Láti ìgbà ìwáṣẹ̀ títí dòní. Ṣáà wá ní kí wọ́n pa ìṣẹ̀ṣe rẹ́ nífẹ̀ẹ́ kí wọ́n parẹ́ lọ́yọ̀ọ́ kí n tí wọ́n ń pè níran Yorùbá ó sì tán bẹ́ẹ̀. Because tá a bá ti yọ gbogbo àwọn nǹkan yìí yóò parẹ́ o. That is number one. Secondly, ó ní wípé Oluwo ọmọ pé tí wọ́n ń pè ní iyì àtàpọ́nlé ọba gangan nu. Iyì àti àpọ́nlé tí ń bẹ lára ọba kò ní pẹ́ tán. Àkàndọ̀rọ̀ Awíkonko lórúkọ tèmi. Ẹ kọ́lẹ̀ kẹ́ ẹ kọrúkọ mi tì í. Pé gbogbo ìbọ̀rìṣà ọ̀dá, ìṣẹ̀ṣe ọ̀dá, ẹlẹ́bọ ni wọ́n, oníǹkankan ni wọ́n. Tó bá ti kúrò nínú ìran Yorùbá, tá a fẹ̀sìn àjèjì gbasẹ́gbẹ̀ẹ́ tán, mo fọlọ́run búra, ipò ọba kò ní níyì mọ́, kò ní síjọ lójú kankan mọ́, torí kò ní dúró fún kankan mọ́. Tó bá dé stage kan, a ní nígbàgbọ́ nínú kájọba nínú ìlú mọ́. A nígbàgbọ́ nínú local government chairman. Torí tá sọ ni wípé ayé ti dayé ọ̀làjú. Ẹjá dàbí àwọn ọba òkè òkun. Are you getting me? Ṣùgbọ́n Ọọ̀ni sì máa wà relevant. Ẹ kọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi sí. Ọọ̀ni will still be relevant as the spiritual leader of the entire Yoruba race. Ọọ̀ni sì máa wà ńbẹ̀ títí forever. A sì ní ọ̀wọ̀ àtàpọ́nlé yẹn fọ́ Ọọ̀ni. Ṣùgbọ́n àní ní fọba kankan mọ́. Ẹ kọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi sí. Òye yé mi pé Ilé Ifẹ̀ ò lè stop ọdún ọlọ́jọ́. Wọ́n lè stop ọdún Ajé. Wọ́n lè stop ọdún Ògún. Wọ́n lè stop ọdún Ọbàtálá. Wọ́n lè stop ọdún Ọ̀fà. Eléyìí ò ti tó wa. Ẹ jẹ́ kí wọ́n pa gbogbo ohun tí ń jẹ́sẹ̀ sí rẹ́ níwò kó má hù mọ́. Ẹ jẹ́ kí wọ́n lé àwọn Kírísítẹ́nì kúrò níwò kó kù Mùsùlùmí nìkan. Ká wá wò gbẹ̀yìn sí wọn. Ọlọ́run Elédùmarè kò ní fi sára wa dè wá, kò ní ní wá lára. A ní sí kó gbà, a ní sí ìyànyàn sípò. Ṣé ká kí Verydarkman kú oríire ni? Tó a kí Verydarkman kú oríire o. Atayese
ṣùgbọ́n Atayese ti bo Atayese Ìwó oyè tó jẹ kò kọjá ìlú Ìwó akandọ̀rọ̀ Awíkonko Àjàó àrò Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kí lè rò tí lórí Atayese tí wọ́n fi Verydarkman jẹ́ níwò tólúwo pé ní Atayese of Yorubaland ìdáhùn yẹn bá ń fi sí comment section. God bless you. Àánú Olódùmarè ní fi ń sílẹ̀ o ilé onílé wa tọ̀nù nínà wa wọlé ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko television àti Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV àti Onídèmọdè TV fónídèmọdè game show ẹ wá ní nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣàlẹ̀ káàró ojire bí òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàró ojire òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjùwàṣe o ó dàárọ̀ òrùn ayọ̀ lásùn o àní tójú òun lójú kú I love you all bye bye.